Ẹ̀yin èèyàn ilé ìwò lè ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tí a gbọ́? Wọ́n ní àwọn fámílì Queen Naomi wọ́n ní wọ́n tún wá kábíyèsí lọ. Ṣé mọ̀ pé a sọ fún yín wípé wọ́n fẹ́ lọ drop owó orí sí ọ̀dọ̀ àwọn fámílì house àwọn kábíyèsí tí bàbá Erin la fi bínú tí wọ́n fi já lọ bá àwọn fámílì wọn ní Àkúrẹ́ wípé kán má try ẹ̀ o, wípé torí àwọn ò ní gba owó orí kankan ní ọwọ́ àwọn fámílì Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Lẹ́yìn yẹn wọ́n ní kábíyèsí wọ́n sọ fún uncle Queen Naomi pé ìyàwó àwọn ní Queen Naomi, àwọn ò dẹ̀ ní accept owó orí lọ́wọ́ àwọn fámílì wọn, wípé kò sí nǹkan tán lè ṣe, wípé àwọn ò ní accept owó orí yẹn ní ọwọ́ àwọn fámílì wọn, wípé kò dẹ̀ sí èèyàn kankan tó máa tú àwọn àtìyàwó àwọn ká. Ní ìsìn ìgbésẹ̀ tí wọ́n ní bàbá Erin ńlá ń gbé òun ni pé kí àwọn olórí kan tún jáde kúrò nínú palace kí wọ́n gba olórí quarters lọ. Wọ́n ní kábíyèsí ní ooru mú àwọn nínú palace. Wọ́n ní bàbá Erin ńlá ní palace ti kún jù fún àwọn olórí, wípé àwọn olórí ní láti yẹra kí wọ́n lọ sí olórí quarters, wípé àwọn fẹ́ mú ìyàwó àwọn padà wá. Ṣùgbọ́n wọ́n ní àwọn olórí wọ́n ní wọn ò bẹ̀bẹ̀ o, wọ́n ní wọn ò bẹ̀bẹ̀ rárá. Wọ́n ní àwọn ò ní ibì kankan tí àwọn ń lọ, wípé ilé ọkọ àwọn làwọn wà, kò dẹ̀ sí èèyàn kankan tó lè mú àwọn jáde kúrò nínú pálásì. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní àwọn olórí sọ, wípé àwọn ò níbì kankan táwọn ń lọ, wípé inú pálásì ọkọ àwọn làwọn wà, wípé tí Queen Naomi bá fẹ́ padà wá kàn padà wá, àwọn ò disturb àwọn ò ní kán má wà, wípé ṣùgbọ́n kí kábíyèsí wa ní káwọn jáde fún ní olórí tó fẹ́ dé, àbí káwọn jáde fún Dr. Elizabeth, wípé kò sí nǹkan tó jọ. Torí nǹkan tá a gbọ́ ni pé wọ́n ní kábíyèsí fẹ́ kó jẹ́ Dr. Elizabeth àti Queen Naomi àti olórí tuntun tó jẹ́ doctor yẹn tí ó ní ṣọ́ọ̀pù ní Òṣogbo. Wọ́n láwọn mẹ́ta yìí nìkan ni àwọn fẹ́ kó wà ní palace, pé ṣùgbọ́n gbogbo àwọn tó kù kí wọ́n lọ sí olórí quarters. Ṣùgbọ́n wọ́n láwọn olórí quarters, àwọn láwọn olórí ní àwọn ò lọ sí olórí quarters o. Wọ́n ní wọn ò dẹ̀ bẹ̀bẹ̀, wọ́n lọ ní kò sí ibì kankan táwọn máa lọ, ibi táwọn máa dúró sí ni, kò dẹ̀ sí nǹkan tí kábíyèsí máa ṣe. Kábíyèsí ò ní lé àwọn kúrò ní ibi táwọn wà. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn ìyẹn aráalé. A ṣe gbọ́ o, wọ́n ní àwọn olórí wọ́n ní bí wọ́n ṣe lọ bá kábíyèsí nìyẹn, tí wọ́n lọ sọ fún kábíyèsí pé àwọn fẹ́ rí kábíyèsí lórí pé wọ́n ní káwọn jáde kúrò nínú palace. Wọ́n ní àǹtí wa ló kọ́kọ́ sọ̀rọ̀, pé kí ló dé tí kábíyèsí ń treat àwọn báyìí, kí ni àwọn ṣe fún kábíyèsí gan táwọn fi deserve gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe fáwọn yìí. Wípé báwo ni kábíyèsí á ṣe ní káwọn jáde kúrò nínú palace tó jẹ́ pé inú ilé ọkọ àwọn làwọn wà, wípé kì í ṣe ní ni kábíyèsí ṣe ń ṣe bẹ́ẹ̀, pó ti pẹ́ tí kábíyèsí ti ń ṣe bẹ́ẹ̀, wípé ṣùgbọ́n ní ọ̀tẹ̀ yìí àwọn ò níbì kankan táwọn ń lọ o, kò dẹ̀ sí nǹkan tí kábíyèsí lè ṣe. Kábíyèsí ò lè lé àwọn kúrò nínú palace fún anybody. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí wa sọ. Wọ́n ní bí àǹtí wa ṣe sọ̀rọ̀ tán báyìí, wọ́n ní bí àǹtí wa Arú bó ṣe gba ọ̀rọ̀ tiẹ̀ nìyẹn. Ní bí àǹtí wa Arú bó ṣe gbà nìyẹn o, wípé àwọn ò báwọn ṣe wà yìí, àwọn ò ní kí Queen Naomi má wá o, àwọn ò dẹ̀ ní kí olórí kankan má wá sí inú palace tó bá fẹ́ wá, wípé adult ni gbogbo àwọn, wípé palace tóbi ó dẹ̀ gba gbogbo àwọn, tí Queen Naomi bá ń bọ̀ kan máa bọ̀, wípé ṣùgbọ́n kí èèyàn kan jáde fún èèyàn kan, wọ́n ní kò jọ, wọ́n ní kò jọ, wípé kò sí nǹkan kan tí kábíyèsí lè ṣe táwọn fi máa kúrò nínú palace yẹn. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí Arú sọ. Ṣùgbọ́n wọ́n ní àǹtí wa Fáṣọ ò sọ̀rọ̀ kankan, wọ́n ní àǹtí wa church náà wọ́n ní wọn ò sọ̀rọ̀, wọ́n náà ń wo gbogbo wọn báyìí ní bó ṣe ń sọ̀rọ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Wọ́n ní bàbá Erin ńlá ní tó bá já wọn ni wọ́n fáwọn ni o, àwọn á rí i, wípé wọn ní kó nu palace yẹn, pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi ò tiẹ̀ fẹ́ padà wá sínú palace,
wọ́n ní nǹkan tí Queen Naomi ń fight fún nísìn ó ní freedom wọn. Ipe ó ti sú Queen Naomi. Àwọn èèyàn dẹ̀ support Queen Naomi pé kán move on pẹ̀lú life wọn nítorí pé bàbá Erin ńlá wọn ò dá ọwọ́ ìyàwó fífẹ́ dúró. Wọn ò dá ọwọ́ ìyàwó fífẹ́ dúró. Àwọn olórí tán dẹ̀ fẹ́ yìí wọn ò fẹ́ kúrò nínú palace. Queen Naomi dẹ̀ láwọn ò fẹ́ crowd. Kò sí nǹkan táwọn lè ṣe. Ipe àwọn ò wá ní feelings fún kábíyèsí mọ́ nítorí pé wọ́n ti betray àwọn. Ẹ mọ̀ pé àti build the feelings téèyàn bá rí ọkùnrin tó ń cheat on her ó máa ń take time. Lóòótọ́ ọba ní kábíyèsí ṣùgbọ́n Queen Naomi ní kò safe fáwọn kí kábíyèsí máa lọ bá obìnrin èyí kó máa lọ bá obìnrin èyí kó máa lọ bá obìnrin èyí kan tó wá máa bá wọn. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé nísìn pẹ̀lú oríṣiríṣi àrùn tó wà níta. Àwọn obìnrin yìí àmọ́ bóyá kábíyèsí bóyá wọ́n ń ṣe oríṣiríṣi test fún wọn kó tó di pé wọ́n dayaba. Yàtọ̀ sí yẹn kò tiẹ̀ tún safe because àmọ́ nǹkan tí wọ́n ń lò fún kábíyèsí gan. Èyí tí wọ́n fi pa ti ojú ti bí àmọ́ bóyá ó ń ṣe é. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ bàbá Erin ńlá. Kì í ṣe gbogbo obìnrin tójú wọn bá rẹwà náà lèèyàn máa dàyà kọ. Àwọn ewu tó wà nínú ìfàyàkàyà ọkùnrin àti obìnrin ni nǹkan tó sú Queen Naomi gan ni ní orí ọ̀rọ̀ bí bàbá Erin ńlá bó ṣe ń kó gbogbo àwọn olórí kiri. Àfi kí Ọlọ́run Elédùmarè ṣàánú wọn. Àwọn olórí yarí o wọ́n láwọn ò ní kó nu palace. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n dẹ̀ ní àwọn family Queen Naomi náà yarí wípé tipátipá bàbá Erin ńlá wọn fún wọn ní freedom wọn. Ẹ̀yin èèyàn ilé kò jẹ́ bó ṣe jẹ́. Allegedly ni gbogbo nǹkan tí mò ń sọ fún yín o mi ò bá kábíyèsí gbénu palace o. Nǹkan tá a gbọ́ la wá torchlight. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ á máa yọrí sí rere o. Máṣọ́lá lórúkọ mi o. Mo ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. À ń ṣe advert lórí ìkànnì yẹn kan sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbé gbogbo ọwọ́ yín sókè gbogbo ẹ̀yin ó subscribers mo dúpẹ́ mo kí yín ẹ ṣé ẹ kú àdúrótì. Ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ọlọ́run á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè o. Ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni. I wish you happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o ní agbára Ọlọ́run. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.